Hello, beautiful people. Yeah, my name is Princess. Welcome to my channel. Welcome to my YouTube video. This is Yoruba American comedy. It's all about counseling, adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Tonight, what I have for you is all about Kanu, the Igbo Papa, and his family. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ má para yín o. Ògúnbọ̀ ti pẹ́ tán ti ń sọ kínní láti July last year. Lolúwa ti ń pariwo ẹ̀ pé Ògúnbọ̀. Up to few days ago, Ògúnbọ̀ là ń gbọ́. Yes, including myself, I saw it. But I don't, many things, kì í ṣe gbogbo nǹkan téèyàn bá rí, then we have to say it out. All we need is prayer to cancel it out. Cancel. It's not going to happen. Cancel it in Jesus' name. It will not happen. Because my family are there. I myself are there. I'm living at Ekiti. As you all know, Ekiti Princess. Please, ẹ̀yin boys, ẹ̀yin guys, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Torí Kanu ti ń dún nílùú ẹ̀ báyìí. Ó ti ń dún náà, ó ti ń sọ pé àwọn Yorùbá, they themselves get worse than whatever they call it. He call it. Bóyá Hausa bí Fúlàní. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ bá follow ọ̀rọ̀ ẹ̀ rárá o, torí gbogbo kíní yẹn ti ràn káàkiri báyìí. Ìyẹn ló fẹ́ mú mi sọ̀rọ̀ pé kíní ti ń bọ̀ tipẹ́tipẹ́. Fúlàní la rò pé ó ń kógun bọ̀. A mọ̀ pé Yíbò ni o. Fúlàní lè mí pé lọ́kàn mi nígbà tí mo rí mo ní Fúlàní ti lọ bàbá, kò sógun mọ́, ìrọ̀rùn ti dé bá wa, bàbá Tinubu ti dé. Láì mọ̀ pé àwọn ọmọ yínmírín ni o. Àwọn kedú ọdún máa yán paparanpan. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kán lọ lúùtì gbogbo nǹkan tí àwọn ìyá bàbá ti tó ara jọ tán jìyàjìyà kan tó ṣe. Ọjà àwọn aláṣọ, ọjà àwọn elépo, ọjà àwọn oní supermarket, gbogbo ẹ̀. Ẹ má jàn sún gbogbo ẹ̀ dànù. Ẹ rántí wípé ìyá yẹn jìyàjìyà kó tó rí. Dẹ̀ rántí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde school, ò tí ì ríṣẹ́ tó máa fi ràn ìyá yẹn lọ́wọ́. Ìyá náà ló tún ń bọ́ ẹ. Má lọ kó sí páńpẹ́ dépò tán máa sun ṣọ́ọ̀bù yẹ ẹ. Tán máa lọ sun ṣọ́ọ̀bù àwọn aláṣọ tó tẹ̀léra, àwọn elépo, àwọn ẹlẹ́ran, àwọn ẹlẹ́ja, àwọn eléko, àwọn onígbogbo ẹ̀. Please. Tẹ́ bá lọ ẹ bá ní ẹ máa fẹ́ ṣe lútà, ẹ fẹ́ ṣe kinní kankan lútì, ẹ má lọ lútì nothing. I'm begging you for this. Òun ló mú mi jáde pé kí n sọ̀rọ̀ nsìn. Please, ẹ̀yin guys, ẹ̀yin boys, ẹ̀yin ladies, tiyín ló máa ń dàbí pé ó máa ń dùn jù kí n má sọ nǹkan mi. You know I love you all, but keep that energy to yourself. Use that energy to promote your country, not to looter, not to destroy. Please, don't be a destroyer. I'm begging you. Please, stay away from any jagbajantis, firing, burning things, Please, don't do it. Ẹ má sọ pé ẹni rí fàrófò ni, ẹni rí fà kankan o. Ìfàkọ́ nìyẹn kẹ́ lọ máa lúùtì gbogbo ọjà wọn lọ́jà gbogbo ẹ máa kó gbogbo ẹ̀ kó dá o. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, please. Remember that táwọn kíní táwọn wí tán gbé AK-49 sọ́rùn tán bá rí yín kò dàbí ti táwọn ìlú míì tẹ́ pé tọ́lọ́pàá bá rí wọn máa dúró tí wọ́n pé kán kó gbogbo ẹ̀ lọ ní insurance ara àtúnrà míì síbẹ̀. Kò dà bẹ́ẹ̀ o. Àwọn ìyá ìjìyà etí aṣọ báyìí náà máa ń ta owó wọn sí tán máa tún ro mọ́ra pé kó má bàa sọnù. Tówó yẹn bá pé wọ́n wá lọ fi gba ọjà, wọ́n á lọ fi gba dọ́sìn. Wọ́n á fi gba dọ́sìn 3 4 wọ́n á san owó dọ́sìn kan. Tán bá ta tán náà máa tó dáwó padà. Ẹ rántí o. Eléyìí kò sí insurance tó máa dá padà fún wọn. Please don't do it. Don't do it, because I could see a lot of you gather together looking for something. Please, anywhere that you are going to do, whatever you are going to do, don't do it. Do not do it. Do not do it. Please. Ìrọ̀rùn ti dé bá wa, ẹ má jà fọwọ́ ara wa bàjẹ́. Ẹ rọra dìbò wọ́rọ́wọ́ kẹ́ padà sínú ilé yín o.
ẹ jẹ́ kí ìyí tó ń fọn kó máa fọn nílùú ẹ̀ ń bẹ̀. àwọn ará ìlú ẹ̀ náà sọ fún wípé kò rí bẹ́ẹ̀ bọ́dá, àwọn fámìlì tiwọn ló yẹ kán bá sọ̀rọ̀ pé tó bá gbà wọ́n lálejò káwọn ṣe dáadáa, pé àwọn gan táwọn jọmọ onílùú, ọmọ Anambra ò lè lọ dìbò ní Nsukka, ọmọ Nsukka kò lè lọ sí Owerri kó lóun fẹ́ lọ jẹ gọ́vnà tàbí fẹ́ lọ jẹ sẹ́nítọ̀ ńbẹ̀. so ó ní wáyé tán máa yọ àwọn Yorùbá lẹ́nu lẹ́kọ̀ọ́, bẹ̀tẹ̀ Nnamdi Kanu fárígánsìn ó lóun ò ní táìm fún yín bẹ́ẹ̀, èmi mọ̀ pé rọ́ ló ń pa. tó fi lè sọ pé Yorùbá pé tí wọ́n gan worst ju ti Fúlàní lẹ́nu ẹ̀, kò yẹ kó sọ bẹ́ẹ̀. ìgbà tí wọ́n gbé gbogbo wa là ń pariwo tá à ń sọ gbogbo nǹkan yẹn, kò yẹ kí Nnamdi Kanu kó sọ bẹ́ẹ̀. but bóyá with annoyance ló fi sọ, but èmi mọ̀ wípé ẹ ṣáà má jò jà, ẹ má jò dìjà, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. àti Nnamdi Kanu kó ní sùúrù, abẹ́ ni lórúkọ Ọlọ́run. gbogbo ọmọ Yíbò abẹ́ wọn ni lórúkọ Ọlọ́run, kán ní sùúrù. ẹ̀yin ọmọ Yorùbá náà abẹ́ yín lórúkọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù, ẹ jọ̀ọ́ o, ẹ má jà jà o. ìjà yìí ń bọ̀ o, ó ń bọ̀ pọ́nbélé pọ́nbélé báyìí o. àwọn ọmọ Yíbò míì wọ́n mọ̀ wípé this is their fault, wọ́n ń dára wọn lẹ́bi. bọ̀bọ́ yẹn ń sọ fún Nnamdi Kanu pé kò rí bẹ́ẹ̀, ó ṣàǹbá ń jàǹjọ́ ń fà á mọ́ra wọn lọ́wọ́, kẹ́lẹ̀ mọ̀ pé ìdajì wọn lọ́wọ́ sí. so àwọn tó dẹ̀ lọ́wọ́ sí náà abẹ̀ wọn ní kọjọ kan kí Nnamdi Kanu kó bá wọn sọ̀rọ̀, torí òun ló lè control wọn. ibi tọ́rọ̀ tí wọ́n ṣe sí nìyẹn, àwọn ń gbọ́ràn sóhun lẹ́nu, bẹ́ẹ̀ tó kù ẹni tó táwa máa gbọ́rọ̀ sí lẹ́nu náà, that's another problem, that is another problem. so ẹ rántí pé inú ilé yín náà wà, ẹ má jẹ́ kán ba ilé yín jẹ́ fún yín kán lọ o. ọjà mélòó lẹ fẹ́ sùn níná, ilé mélòó lẹ fẹ́ sùn níná tí ò ní affect yín, ó máa affect yín, ó máa affect ọmọ yín lẹ́yìn wá ọ̀la. ẹ má sọ pé it's not my papa house, it's not my papa store, it's not my papa market. now whatever you want to do, you want to do, don't do it, please, I'm begging you. so nǹkan tí mo ní kí wọ́n á sọ fún yín náà nìyẹn. tẹ́ bá ti rẹ́ni tó ń jà, ẹ yá padà sílé lẹ́sẹ̀kẹsẹ̀, kẹ́ kúrò ń bẹ̀, because nǹkan tó ń lọ ń sìn kì í ṣe ọ̀rọ̀ ìjà ló ń kàn o. bọ́rọ̀ wá ṣe máa lójútùú tó máa dẹ Yíbò lọ́rùn, tó máa dẹ Yorùbá lọ́rùn, tó máa dẹ Haúsá lọ́rùn, tó máa dẹ Fúlàní lọ́rùn, oníkẹ́jẹ́ ká wá o. but a kàn lè gbà kán gbalé bàbá wa lọ́wọ́ wa, that is for sure. but ẹ má fariwo ṣe, ẹ má fariwo ṣe, ẹ jẹ́ ká jọ sọ ní tùbíntùbí kó dẹ̀jọ yé gbogbo wa. so ilẹ̀ Odùduwà á gbè wá o. ẹ má tí máa jà pé àwọn kan ló nílẹ̀, àwọn kan ló kọ́kọ́ dé, àtẹni tó kọ́kọ́ dé àtẹni tí ò kọ́kọ́ dé, Odùduwà kan náà ló bí gbogbo yín, àbí bẹ́ẹ̀ kọ́. so ìyẹn lè fi máa kóra yín mọ́ra, ẹ kóra yín mọ́ra, ẹ má jẹ́ kó dogun o. so ìyẹn ni mo ní kí n sọ fún ẹ̀yin ènìyàn wa o. ẹ ṣé o, ó dàbọ̀. àwọn èèyàn tẹ́ bá tún mọ̀ tẹ́ máa tún máa sọ fún ẹ̀yin fan mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ọ̀rọ̀ wa dayọ̀. àní fojú sunkún ọmọ, àní fara gbàrún ọmọ, ayé ò ní fọmọ dà wá láàmú. gbogbo ọ̀nà téṣù ń gbà lórí ire ayọ̀ wa kò ní ṣeé ṣe, èṣù dẹ̀ ní dènà ire ayọ̀ wa lágbára Ọlọ́run. àríbá ti ṣe àárọ̀ náà gbégbá o, ọ̀rọ̀ wa dayọ̀. lásìkò ire ni tiwa, àní rí bànújẹ́. wọn ní gbòkú ọmọ wa ká wa mọ́lé, wọn dẹ̀ ní pè wá pé ká wá gbòkú ọmọ, àwa gangan fúnra wa wọn ní dìde ìṣẹ́jú kan fún wa lágbára Ọlọ́run. ọjà wa máa lọ síwájú, ojú tẹ́ fi ń wò mí kò dẹ̀ ní fọ́, ọwọ́ tẹ́ fi ń subscribe kò ní rọ, ó máa wà ń bẹ̀ ní tó máa wúlò ní gbogbo ìgbà ni. ire o, ayọ̀ rẹpẹtẹ ló máa jẹ́ títí wa o, ayọ̀ ní tọmọ Ọlọ́run. alright, ẹ ṣé, ó dàbọ̀. màmá retí kọ́mẹ́ǹtì yín o, kọ́mẹ́ǹtì yín, good comment. ẹ ṣé, mo dúpẹ́, bye.